nǹkan tẹ́ wá ṣe ní online yẹn, to me I think it's of no use. Honestly, it doesn't really worth it, because kò kí ṣe sister yín nìkan ló máa kọ́kọ́ grant interview lórí social media. So tí èèyàn bá grant interview, and especially orí platform tí wọ́n lọ tó ti lọ grant interview lọ́dọ̀ Biola Adebayo, everyone ló mọ̀ pé nǹkan tí Biola Adebayo máa ń ṣe ni wípé àwọn èèyàn tó bá wá sórí program ẹ̀ kó sọ pé kí wọ́n sọ experience wọn nípa life. Ẹ káàsán everyone. Ọ̀rọ̀ lórí trending topic tó ń lọ lọ́wọ́ ni mo fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀. And it's about Sister Dupe Jaiyesimi, or kí n pè wọ́n ní Mommy Dupe Jaiyesimi, because one old enough to be my mother. Yes. Lórí matter wọn yẹn, mo rí tí àwọn àbúrò wọn tí wọ́n jáde, especially ìkan nínú àwọn àbúrò wọn tó ń jẹ́ Tope, tó lóun jẹ́ Tope Jaiyesimi, tó wá sọ̀rọ̀ nípa against ọ̀rọ̀ tí interview tí wọ́n grant pẹ̀lú Biola Adebayo. Àbúrò wọn yẹn sọ a lot of ọ̀rọ̀ nípa family issue wọn, nǹkan tó ń go on, like ẹni yẹn wá go against gbogbo nǹkan tí wọ́n sọ. So nǹkan tí wọ́n fẹ́ sọ nípa matter yìí ni wípé Sister Tope Jaiyesimi, honestly, to be honest to God, if I'm gonna be frank with you here, pé mo fẹ́ bá yín sòótọ́ ọ̀rọ̀, nǹkan tẹ́ wá ṣe ní online yẹn, to me I think it's of no use. Honestly, it doesn't really worth it, because kò kí ṣe sister yín nìkan ló máa kọ́kọ́ grant interview lórí social media. So tí èèyàn bá grant interview, and especially orí platform tí wọ́n lọ tó ti lọ grant interview lọ́dọ̀ Biola Adebayo, everyone ló mọ̀ pé nǹkan tí Biola Adebayo máa ń ṣe ni wípé àwọn èèyàn tó bá wá sórí program ẹ̀ kó sọ pé kí wọ́n sọ experience wọn nípa life, nǹkan tí wọ́n ti go through nípa life, kí wọ́n share ẹ̀. And mo feel pé nǹkan tó béèrè lọ́wọ́ wọn nìyẹn. Then wọ́n share experience wọn nípa life, of which tèmi ò dẹ̀ rí nǹkan tó bad nínú nǹkan tí wọ́n sọ. Àwọn nǹkan tó bad lè wà ń bẹ as per pé bóyá ẹ̀yin family ẹ lè fi pé bóyá wọ́n sọ àwọn nǹkan kan tí ó wrong. Èmi feel pé yẹ kẹ́ settle yín amicably nínú family yẹn ni, kò kí ń ṣe pé kẹ́yìn náà tó wá jáde kẹ́ wá máa sọ̀rọ̀ sí wọn. Honestly, bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí wọn, especially ọ̀rọ̀ tẹ́ fi bú wọn pé àgàn ni wọ́n, it is very wrong. Everybody tó lọ́mọ láyé, Ọlọ́run ló ń ṣọmọ, kò sẹ́ni tó gbé ọmọ wá látọ̀run fún rẹ̀. Ọlọ́run ló ń ṣọmọ. So kò yẹ kẹ́ bú wọn pé àgàn ni wọ́n, kò yẹ kí anybody, kò wọ́ọ̀tẹ̀ kéèyàn bú anybody pé àgàn ni. Ẹ bá farabalẹ̀ kẹ́ jẹ́ káwọn family kí wọ́n settle matter yẹn tó bá ti di pé bóyá wọ́n sọ nǹkan tó bá yín wí. Èmi dẹ̀ farabalẹ̀, mo wo show yẹn from the beginning till the end. Mi ò rí ibi tí wọ́n ti dárúkọ Tope Jaiyesimi níbẹ̀. Though wọ́n mention àwọn àbúrò wọn, pé àwọn àbúrò àwọn kan tó gbé lọ́dọ̀ àwọn táwọn take care, pé wọ́n reciprocate, pé káwọn náà kí wọ́n ṣe dáadáa padà sí àwọn nǹkan tí mo gbọ́ tí wọ́n sọ nìyẹn. Mi ò rí ibi tí wọ́n ti gbé dárúkọ pé Tope Jaiyesimi, or pé kán dárúkọ any one of you guys. Ẹ kò dẹ̀ kí ṣẹ́yìn nìkan làbúrò wọn. So tẹ́ bá kọ̀ tẹ́ wá sọ pé okay o, ọ̀rọ̀ tí wọ́n lò yẹn wọ́n bá gbogbo yín wí, family ilé ẹ̀kẹ́ ti settle, kẹ́ tún wá síta kẹ́ wá sọ̀rọ̀, because bẹ́ẹ̀ ṣe wá sọ̀rọ̀ yẹn ó wrong. Ẹ tún wá bú wọn, ẹ pè wọn lágàn, yẹn gangan ló pè mí bẹ́ẹ̀, because mi like kéèyàn máa pè yàn lágàn. It is very very wrong. Èèyàn tó bá ti wojú Ọlọ́run fọ́mọ rí á mọ̀ pé kò easy, obìnrin kankan ò tọ́ láti pè ní àgàn, obìnrin kankan ò tọ́ láti pè lágàn. Téèyàn bá tẹ̀ máa tún sọ pé okay àgàn lèèyàn, maybe because mo rántí pé èèyàn kan sọ fún mi rí lọ́jọ́ kan wípé okay tó bá fẹ́ sọ pé someone is barren, how can they say this person is barren? How can you say it in Yoruba? So àgàn náà ni wọ́n máa pè. But téèyàn bá tẹ̀ fẹ́ tọ́ka sí pé ẹni àgàn ni, maybe you are saying something tẹ́ fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé bóyá ẹni yóò bímọ, ẹ fi sọ pé àgàn ni, kò tíì bímọ. Ọ̀nà téèyàn fi lè lò nìyẹn. Kò ṣe pé kẹ́ lò lọ́nà tẹ́ fi máa fi bú ẹni yẹn pé àgàn ni, kò bímọ, ó ṣe máa bímọ, ó ṣe máa ṣe kíni kan, náà kò dáa.
kódà tẹ́ bá lè wá sórí social media kẹ́ wá apologize kó social media lẹ́tí wá sọ gbogbo nǹkan tẹ́ sọ lẹ́ disgrace sister yín sọ lot of things lẹ́ sọ tẹ́ bá lè apologize níbẹ̀ ó máa dáa so that everybody will just forget about the whole thing ẹ dẹ̀ máa lè move on pẹ̀lú life yín then àwọn family yín náà wọ́n á lè settle amicably láàrin yín bóyá ó ní nǹkan tí sister yín náà ti sọ tó dùn yín àwọn náà wọ́n á apologize then ìrẹ́pọ̀ máa padà wà nínú family yín ẹ jọ̀ọ́ nǹkan tẹ́mi kò fẹ́ sọ nìyẹn ẹ jọ̀ọ́ I want you to make peace within your family member, and I also want you to come out and at least try to apologize to the public because show tẹ́ ṣe yìí public lẹ ṣe sí, and àwọn ẹ̀gbọ́n yín tó kù tẹ́ ń pè gan lórí phone kò sẹ́ni tó rí face wọn ẹ̀yin nìkan ni wọ́n rí face yín, and anywhere tẹ́ bá lọ káwọn èèyàn bá rí àwọn èèyàn máa fojú burúkú wò yín pé àbúrò tó wá ń sọ̀rọ̀ tí ò dáa nípa ẹ̀gbọ́n ẹ̀ lélẹ́yìí no matter what ẹ̀gbọ́n yín ni wọ́n sì jẹ́. Please, I want you to make peace in your family. Mi ò sọ pé cause wọ́n ṣe all right, mi ò dẹ̀ sọ pé all wrong, but what I'm just trying to say is pé ẹ̀gbọ́n yín grant interview ni, and the interview is all about sharing experience, you know, pé kí wọ́n share experience nǹkan tí wọ́n ti pass through in life, and I think that was the reason for her to say everything that she said on that show. So tó bá bí yín nínú ẹ̀yin náà ẹ má bínú, and ọ̀rọ̀ tẹ́sán yẹn ti pọ̀ jù. Please just try to make peace and apologize to her within yourselves and to the public. So nǹkan tí mo ní pé kí wá sọ nìyẹn. So thank you very much. God bless you. Love you all. Bye.